and they because our salaf, Sheikh Kamal is my salaf, Sheikh Adam is my salaf, Sheikh Tajul Adab is my salaf, they are my salaf. That is why I'm bearing a salafi. Ìwọ ọ̀dẹ̀ tó mọ̀ ní irú salafi wò lélẹ́yìí torí pé mi ò sọ̀rọ̀ ideology. Sheikh Adam is my salaf. Don't expect me to be saying the jargons that you people are saying. I will not. We are talking of knowledge. We are talking of ìrònú tí ò ní meaning. Tẹ́nìkan gbé wá kákọ́ máa pààyàn. Ọlọ́run ní tashaba'ati kadhalika qala alladhina min qablihim. Báwọn tí wọ́n ṣáájú wọn ti ń sọnù o. Mithla qawlihim, ìlú ọ̀rọ̀ táwọn náà ń wí. Tashaba'ati qulubuhum, ọkàn wọn bákan náà lórí o. Ọkàn wọn yàtọ̀ síra o. Ọlọ́run ní qad bayyana al-ayati. Èmi Ọlọ́run mo ti fi àwọn àmì hàn káàkiri. Àwọn Ọlọ́run ti fi àmì hàn. Samahu Hamini Alan Wasala Habibullah Ayọ̀adé Olúwafẹ́mi Ọlọ́run bá mi fẹ́ràn jù bẹ́ẹ̀ lọ. Alan, I welcome you. Ọlọ́run bá mi ṣe dáadáa fún ọ. Jazakumullahu khair. So, ọ̀rọ̀ Al-Qur'an nìyẹn. So, if béèyàn bá bú mi lórí tí mo ń ṣe ilé ilham, torí tó ṣe ń bú mi ní ọ̀rọ̀ tí mo ń sọ yìí, Ọlọ́run ọba mi ló ń bú. Torí pé mi ò ṣe nǹkan ẹ̀ṣẹ̀, mi ò sì ṣe nǹkan ìyapa Ọlọ́run. Lillahi ilham. Mi ò yapa Ọlọ́run, mi ò ṣe nǹkan ẹ̀ṣẹ̀, mi ò ṣe nǹkan ọ̀daràn. So, Ọlọ́run fún rẹ̀ ló ń sọ, ó ní tashaba'ati qulubuhum, ọkàn wọn ò yàtọ̀ síra. Béèyàn ò bá kúkú ya wèrè pẹ̀lú gbogbo ń tà ń kóńtì inú ayá yìí, kó má wá rí nǹkan kan. Ọlọ́run ní tashaba'ati qulubuhum, ọkàn wọn ò yàtọ̀ síra o. Qad bayyana al-ayati, àwọn Ọlọ́run ti fi àmì hàn. Liqawmin yuqinun, fáwọn tí wọ́n nírònú jinlẹ̀. Àwọn scientists wọ́n nírònú nípa àwọn àmì Ọlọ́run, wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ lé, wọ́n ń ronú lé. Ọlọ́run tún sọ fún wa, ó ní awalam yaro ila tayri fawqahum, sáwọn èèyàn ò rí ẹyẹ tí ń fò lókè wọn ní sọfáàtìn, tí ó dẹ̀ mú yẹ dání, sọfáàtìn yóò máa lọ, wọ́n máa lọ ní sáfù wọn tó tẹ̀léra wọn, wayakubidna, wọ́n dẹ̀ mú yẹ àwọn dání báyìí, wọ́n ní ṣe báyìí débi pàmà ni wọ́n fò. Ọlọ́ni ma yumsikuhunna illa rahman, ta ló mú wọn dání tí wọ́n fi jábọ́ yàtọ̀ sí Ọlọ́run ọba mi aláàánú. Ẹnìkan wá ń béèrè, which miracle you are looking for? Quran is enough for you. Ibi tá ti ní problem nìyẹn. Àwa bẹ̀rẹ̀ sí ní frame miracles, different miracles, different miracles, different miracles. Kọ́ lè sọ pé Ànábì Muhammad ó ju àwọn ànábì Ọlọ́run lọ. Ànábì tóbi lóòótọ́, àmọ́ àwọn ànábì tí wọ́n tóbi ju Ànábì Muhammad lọ ń bẹ. Ibrahim tóbi ju Ànábì Muhammad lọ. Ó tóbi ju Ànábì Muhammad lọ. Kódà Musa ó tóbi ju Ànábì Muhammad lọ. Fi nubuwa, níbi ìjà Nábì, war risala, níbi message. Musa tóbi ju Ànábì Muhammad lọ. Ibrahim tóbi ju Ànábì Muhammad lọ. Àwa la wá ń fẹ́ ṣe la ń rò pé afẹ́ tí tóbi ti wà ní ká parọ́ pànábì gbogbo àwọn ànábì Ọlọ́run la nufarriqu bayna ahadin min rusuli. Ọlọ́run fún rẹ̀ ló sọ bẹ́ẹ̀. Àwọn ànábì Ọlọ́run ní faddalna ba'dahum ala ba'din, agbọ́lá fáwọn kan jura wọn lọ. Nígbà tá bá fẹ́ àìmọye irọ́ tá ń pè ládìí. So Ọlọ́run kò ṣíjú àánú wa. Ọlọ́run ní bayyana al-ayat, àwọn Ọlọ́run ti fi àwọn àmì hàn. Ash-shamsu tajri li mustaqarrin laha, uri wa ayatun lahum, o mari wa ayatun lahum nínú suratu ṣe Yasin náà ni, nínú suratu Yasin. Wọ́n bọ́lọ́run ṣe ń júwe àwọn àmì ń bẹ pé àmì Ọlọ́run ti wà, kẹ́nìkan tó wá máa lóhun orí àmì, ṣé nìyẹn sùn ni àbí kò sínú ayé, abẹ́ni ọ̀hún ti kú ni. Ma wo suratu Yasin, wọ́n náà ká láti bí aya 37, ó ní wa ayatun lahum al-laylu naslakhu minhu an-nahara. Ṣé ilé iná àmì ní fún wọn òru tí ó padà tó yẹ pé ara òru yẹn náà lọ́sán ó ti jáde. Fa idha hum mudhlimun, lẹ́yìn tí gbogbo yín ti sùn tó ti ṣókùnkùn mọ́ yín, àmì ní wash-shamsu tajri wal-qamara qaddarnahu. Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ká ogbó ẹ̀, ó ní wa ayatun lahum anna amanna dhurriyyatahum fil fulkil mash'un. Àìmọye àmì Ọlọ́run kà ń bẹ̀, ó ń kà ń bẹ̀. Àwọn Ọlọ́run ti ṣàfihàn àti ṣàlàyé àwọn àmì wa
li qaumin yuqinun fáwọn tí wọ́n ní IQ, àwọn tí wọ́n láròjinlẹ̀, àwọn tí wọ́n dá ìkan mọ̀, tí mọ̀ wọ́n jídò, tí ronú wọ́n jìn. Suratul Baqara láyà yìí wà pé àyà tá a mú wáyé pé tashabahati qulubuhum, ọkàn kèfèrí ó yàtọ̀ síra o. Nam ó sì rí pé tó bá mi wò ó, Ọlọ́run tún wá tẹ̀síwájú nínú Suratul Furqan, Quran 25 àyà 22 to 21, tún wá gbọ́n tọ́lọ́run sọ́mẹ̀. Ọlọ́run ní wa qala alladhina la yarjuna liqa'ana, àwọn tí wọ́n retí pípàdé àwọn Ọlọ́run, ẹgbọ́n táwọn ń sọ fún Ànábì Muhammad yìí nìkan ni o, lórí pé wọ́n ń fẹ́ kó produce miracle. Wọ́n ní laula unzila alayna al-malaika, tí wọ́n bá lè sọ màláìkà kalẹ̀ fún wa, aw nara rabbana, tàbí tá a bá lè rí Ọlọ́run lójúkorojú. Ọlọ́run ní laqad istakbaru fi anfusihim, àwọn eléyìí máa kúkú jọra wọn lójú. Ṣé èmi Ọlọ́run náà ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ báwọn? Subhanahu wa ta'ala wa ataw utuwan kabira, àwọn eléyìí máa gbẹ́rù gbẹ́rí tó tóbi, ọ̀daràn ńlá mà làwọn eléyìí. Ọlọ́run ní yawma yarawna al-malaika, ṣé wọ́n mọ̀ pọ́jọ́ táwọn bá rí màláìkà ni? La bushra yawma idhin, ìdùnnú ò tún ní wọnú ọ̀rọ̀ wọn látijọ́ náà mọ́. Oh my God. Máa wo Ọlọ́run ní yawma yarawna al-malaikata, ọjọ́ tán bá fojú gan ni màláìkà. La bushra yawma idhin lil mujrimin, kò tún dé sí ìdùnnú ńjọ́ náà fáwọn ọ̀daràn mọ́. Wa yaquluna hijran mahjura, wọ́n máa pariwo pé a fẹ́ rí Ọlọ́run, bá wa bò wọ́n o, Ọlọ́run bá wa mú wọn. Ariwo ni wọ́n máa pa, báwọn ò fẹ́ rí wọn. Nígbà táwọn mùsùlùmí tàbí àwọn kùfárù yìí àtàwọn alul kitabi yìí tí wọ́n rí wípé Ànábì ò rí àmì ẹyọ ọ̀kan mú wá fáwọn, wá rí tí wọ́n ṣe. Ọlọ́run tó wá sọ ọ̀nà míì tí wọ́n gbà pẹ̀lú Ànábì nínú àyà 109 dé 111 nínú Suratul An'am. Wá wo ọ̀nà míì tí wọ́n gbà. Ọlọ́run ní wa aqsamu billahi juda aymanihim, Ọlọ́run ní wọ́n ń búra, wọ́n ń forúkọ Ọlọ́run búra f'Ànábì wípé àwọn ó gbà ọ́ gbọ́. Pé la in ja'atihum aya, tó bá lè mú, táwọn bá lè rí àmì ẹyọ kan, pé la yu'minanna biha, àwọn ó torí àmì yẹn àwọn ó gbà fọ́. Wọ́n fi Kùránì tọ́lọ́run sọ fún bá ṣe fílẹ̀ lónìí náà làwọn náà fílẹ̀. Ta gbé Bukhari, Muslim, Tirmidhi, ta gbé wọn rù. So àwa gbé wọn rù, afal Kùránì ilẹ̀. Ọlọ́run ní wa aqsamu billah, wọ́n fọlọ́run búra f'Ànábì juda aymanihim, wọ́n fi ìgbàgbọ́ wọ́n fi dógò. Wọ́n ní la in ja'atihum aya, táwọn bá lè rí àmì kan, támi yẹn mírèkù kan báyìí, la yu'minanna biha, kò sí tó lè ní káwọn má gbà. Ẹ̀yin tẹ́ lọ́lọ́run f'Ànábì ní mírèkù, ṣèbọ́rọ̀ mírèkù yìí náà ló bí wàhálà tí kan ti ń bú mi. Alhamdulillah, ala wa sala, I'm happy as a Muslim. Alhamdulillah Rabbil alamin. Mi è jẹjẹkújẹ, mi è pààyàn, mi è ṣọ̀daràn. Èyí tó sì pọ̀jù nínú àwọn àfáà tí ọ̀daràn ni wọ́n, torólè ni wọ́n. Àwọn kọlọkọlọ tí wọ́n ń jẹ gbogbo oúnjẹ ayé, tí wọ́n ń dájò kó lè mọ́lẹ̀ lórúkọ dáwà, lórúkọ la ilaha illallah. So wọ́n ní àwọn ò gbàgbọ́. Ẹ lọ kà bẹ́ẹ̀ nínú Suratul An'am. Suratul An'am yẹn, Ọlọ́run wá sọ̀rọ̀ kan bẹ́ẹ̀, ókè jẹ́ kí n kó mẹ́. Wá já lọ sínú Suratul A'raf. Nínú Suratul A'raf, àyà 203, Ọlọ́run wá fún rẹ̀ fèsì. Ọlọ́run ní wa idha ta'tihim bi ayatin, táwọn Ọlọ́run bá fún wọn, ókè wọ́n ń sọ f'Ànábì wípé, ẹ wá gbọ́n tó sọ f'Ànábì Muhammad. Wọ́n ní wa idha ta'tihim bi ayatin, wọ́n ṣà ń fẹ́ kó fún àwọn lámì kan.
ẹ wá gbọ́n tí wọ́n sọ fún Muhammad kẹ́lẹ̀ mọ̀ pọ́ dára ni wọ́n wá ní wa idha lam ta'tihim bi hayatin nígbà tí wọ́n rí pé ànábì ò rí àmì kankan mú wá fún àwọn láàmù mímú ti sọnù ń bẹ̀ ọwọ́ mi ni ó ní wa idha lam ta'tihim bi haya nígbà táwọn kèfèrí àtàwọn alul kitab tí wọ́n rí pé ànábì ò rí àmì kankan mú wá ìwọ náà máa wo Kùránì o Suratul A'rafi torí pé tó bá já sí pé irọ́ ni mò ń pa ẹ pè wọlé kẹ́ẹ̀tú mi kò ní ìdí ká búra wa ọ̀rọ̀ mímọ̀ ní ká sọ so Suratul A'raf aya 203 in tí mo bá sì kóòtì tí ò bá sínú Kùránì lọ́dọ̀ rẹ̀ torí pé àwọn kan ti sọ pé al-mubaraku àlìjànú nílò aya tí ò sínú al-Kùránì yóò máa kóòtì ẹ̀ tẹ́ bá sì wò ẹ lọ bá ń bẹ̀ ìrọ́lẹ̀ yìí ó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ẹ́ka ni ọlọ́run wá ní wa idha lam ta'tihim bi ayatin Kùránì ọlọ́run ní sọ̀rọ̀ yìí o nígbà tá nẹ́bí orí àbẹ̀ kankan fún wọn qalu àwọn ahlul kitabi àtàwọn kèfèrí wọn wá sọ fún nẹ́bí pé law lajtabaitaha ìwọ fúnra ẹ wá kan mú wá tọ́lọ́run ò bá fún ẹ ṣe bá nẹ́bí ni wọ́ law lajtabaita tí wọ́n fúnra ẹ tó bá lè fúnra ẹ rí kan mú wá ìrí kan mú wá yẹn lọ́lọ́run fi ń sọ fún Nabi Muhammad nínú Suratul Ankabut mi ò nínú súra kan tí mo kà lánàá pé wa in kaburati alayka i'raduhum tó bá rí pé wàhálà wọn pọ̀ jù fún ọ ẹ gbọ́ tí wàhálà wọn bá pọ̀ jù pé wọ́n ń béèrè mírèkù lọ́wọ́ ẹ ó sì fẹ́ fún wọn ní mírèkù in istata'ta an tabtaghiya nafaqan fil ardi aw sullaman fis sama fatatihim bihaya tó bá lè wá ilẹ̀ yìí wá tàbí tó bá lè gbé àkàbà kó ogun sánmọ̀ tó ń béèrè yẹn lọ gun sánmọ̀ yẹn fúnra ẹ lọ fatatihim bihayatin lọ wá mi fún wọn ọlọ́run wá ń kí ànábì lọ pé ṣọ́rẹ́ o wala takunanna minal jahilin má lọ darapọ̀ máwọn aláìmọ̀kan o má sọ̀rọ̀ ẹ̀dá aláìmọ̀kan o fáànà Muhammad yẹn o ẹ dákun gbogbo ayé àtẹ̀ gbọ́ yìí káfà kan wá jáde kó lóhun afá ńlá kó máa níjọ́ kan sàhábà kan egungun ẹsẹ̀ rẹ̀ fọ́ lójú ogun wọ́n wá délé wọ́n ló ẹsẹ̀ egun ẹsẹ̀ ànábì wá ní kán gbé wá ó kàn fọwọ́ wọ báyìí ní egungun yẹn bá tó padà níbo sàhábà kan wọ́n tafa fún lójú ojú rẹ̀ dà ó ti yọ bọ́ báyìí ànábì kan fọwọ́ padà ní padà sáyé nínú ẹ̀rọ ìfẹ́nu Bukhari o sórí pé àwọn ìwé yẹn ìwé aláwàdà pọ̀ nú wọn àwàdà ń bẹ́ẹ̀ tó pọ̀ àwọn àwàdà kẹ̀ríkẹ̀rí ń bẹ́ẹ̀ òótọ́ ọ̀rọ̀ náà sì wà ń bẹ̀ òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ yẹn láàmú tó bá Kùránì lọ Idris lọ kú sí sánmọ̀ ṣé ìyíwọ̀n ìṣọ̀rọ̀ àwàdà ó lóun fẹ́ wà àlìjẹ́nà wọ́n níwọ̀n ebe yẹn ò bá wọ́ná kò ní wà àlìjẹ́nà ṣe èèyàn gbọ́dọ̀ wọ́ná kó tó wà àlìjẹ́nà ni ebe yẹn ò bá kò ní wọ́n akọ́kọ́ pa màláìkà kú wá gbẹ̀yìn ẹ̀ ó gbẹ̀mí ẹ̀ ó tún wá jí màláìkà kú ló múyàn wà àlìjẹ́nà wo fálásì ṣùgbọ́n kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ sọ́lọ́ nígbà tí wọ́n rí àmì fún àná Muhammad kọ́ọ̀lù wọ́n wá sọ pé lẹ́wọ́ lágítà báyìí tà á tí ọlọ́run ò bá tiẹ̀ fún ẹ lámì ìwọ fúnra ẹ wá kan wá náà choose one for yourself ọlọ́run wá fún wọn lésì pé kúl ìrẹ́ ànábì sọ fún wọn pé in attabi'u kúl innama attabi'u ma yuha ilayya ọlọ́run ní sọ fún wọn pé in tèmi ń tẹ̀lé náà lálùkùránì tí wọ́n fi ránṣẹ́ sí mi o attabi'u ma yuha alùkùránì ní sọ̀rọ̀ yìí o Bukhari ló máa sọ̀rọ̀ a wà dá gbogbo ọ̀rọ̀ inú wọn wá lánàbì ló sọ èmi in tèmi sọ fún wọn pé innama attabi'u in tó dájú ni pé in tèmi ń tẹ̀lé ma yuha ilayya ní tán fi ránṣẹ́ sí mi min rabbi látọ̀dọ̀ ọlọ́run ọba mi hadha basairun min rabbikum eléyìí náà ni àwíjàre látọ̀dọ̀ ọlọ́run ọba yín eléyìí gangan ni stáǹdì ọlọ́run kò fún mi ní mírèkù wa udan òun sì ní ìmọ̀nà wa rahmatun òun náà ní àánú
li qaumin yu'minun fáwọn tí wọ́n bá nígbàgbọ́ nínú Ọlọ́run. Ìyẹn Ọlọ́run fi wá sọ pé bí Kùránì yẹn ṣe tó wa idha quri al-Qur'anu tí wọ́n bá ń ka Kùránì yẹn fastami'u lahu ṣe ni kẹ́ ẹ tẹ́tí sí ẹ tẹ́tí wa ansitu ẹ dákẹ́ la'allakum turhamun torí kẹ́ ẹ lè ráàánú Ọlọ́run. Al-Qur'ani òun náà ni mírèkù ẹ̀rọ kan tá a fà nẹ́bí àmọ́ mírèkù bẹnu ẹ̀ tó pọ̀ o tó bá ka Kùránì yẹn mírèkù wà ń bẹ̀ o. Naam ó rí wípé eléyìí náà wọ́n rí pa nẹ́bí ò mú wá wọ́n tún sọ pé wàkálù wọ́n tún wá sọ wípé tó bá tún lọ ka Suratul Ankabut aya 51 sí 52 Quran 29 wọ́n tún wá ní wàkálù Ọlọ́run ni wọ́n tún sọ pé lawla unzila alayhi ayatun min rabbi tó bá yẹ pé wọ́n bá lè sọ àmì ẹyọ kan kalẹ̀ fún látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ ní àwọn gbà fún Ọlọ́run ní fún wọn lẹ́sìn wípé innamal ayatu indallahi àwọn àmì ń bẹ lọ́dọ̀ Ọlọ́run wa innama ana nadhirun àbẹ́mi o nadhirun mubin ó lè kìlọ̀ lásán tó fojú wọn lèmi mi ò lè torí pé ma kana lillahi yanta tí àbí hayatin ànábì kankan ò lè mú mírèkù wá illa bi idnillah àfi tọ́lọ́run bá fún. Ọlọ́ni ẹwà gbọ́n tọ́lọ́run wá sọ wa innama ana nadhirun mubinun olùkìlọ̀ ní mí èmi ò ṣe tí ó wà máa ṣe mírèkù. Ẹwà gbọ́ àyà tọ́lọ́run ọba mi wá fi tẹ̀lé Ọlọ́run ọba mi wá ní awalam yakfihim ṣé kò wá tó fún wọn ni ṣé kò tó wọn anna anzalna alaykal kitaba pé èmi Ọlọ́run àwọn Ọlọ́run sọ ìwé kalẹ̀ fún wọn yutula alayhim kọ́ mọ́ ká fún wọn ṣé kò tó wọ́n fi ń bèèrè mírèkù inna fi dhalika la rahma sórí ìwé tá a sọ kalẹ̀ fún wọn yẹn ó ti tó láàánú fún wọn wa dhikra li qaumin yu'minun ó sì ti tó fáwọn tí wọ́n nígbàgbọ́ Ọlọ́run. Sórí àyà kan wà ń bí báyìí níbi tí Ọlọ́run ti ní wà áksàmú billahi juda imanihim Ọlọ́run wá fi nǹkan kan tẹ̀lé mẹ́ ó ní wà mọ́ yushirukum in tí ò yé yín ni wípé annaha idha jahati tí àmì yẹn bá dé la yu'minuna wọn ní gbàgbọ́ wọn ní gbà Ọlọ́run gbọ́ lọ́lọ́run ò ṣe sọ àmì ní ò ṣe fánàbí lámì kankan pé má wéṣẹ̀ àsìkò ààrẹ Kùránì ẹni tó bá fẹ́ gbọ́ Ọlọ́run gbọ́ kọ̀dìjá alùkùránì ti dé faman sha'a falyu'min ẹni bá fẹ́ kó gbọ́ wa man sha'a falyakfur ẹni bá sì fẹ́ kó kọ̀ kó lóhun ò gbà. Mo fẹ́ sáré wo àyà ẹ̀ nígbà tí wọ́n bá sọ ń sìn ìrònú àwọn orientalist ni wọ́n rí ìyóhun wí mọ́ ìyóhun ló fa àwọn èébú oríṣiríṣi ìwọ̀n ò sì ní dá wà lọ́wọ́ kọ́ká mọ́ sọ̀rọ̀ lọ. Suratul An'am 109 to 111 mo ti kóòtì ẹ̀mẹ́ mo tún fẹ́ sáré mú nǹkan kan jáde ká lè mọ̀ pé Ọlọ́run ọba mi ó pé lọ́rọ̀ kì í sọ̀rọ̀ láàbọ̀ yóò sọ ọ̀rọ̀ yẹn tí ó pé ni àfi tí wọ́n fún rẹ̀ ò bá pé tó bá pé ó mọ̀ pọ́ba mi ọba tó pé lọ́rọ̀ ni èyí sì máa ń fi ọ̀rọ̀ Ọlọ́run wé ọ̀rọ̀ ẹnìkankan. Nam wá gbọ́ wọ́n ní wọ́n láwọ́ wá gbọ́ tọ́lọ́run sọ Ọlọ́ni wà aqsamu billahi wọ́n ń fi Ọlọ́run ọba búra júdà ẹ̀mẹ́ni yìí fún ìgbàgbọ́ wọn pílà ń jẹ́ ẹtihum ayatun táwọn bá lè rí àmì kan la yu'minanna biha kò sí tó lè ní káwọn má gbà kúlì innamal ayatu indallah bá mi sọ fún wọn pé àwọn àmì bẹ lọ́dọ̀ Ọlọ́run wa ma yushirukum Ọlọ́run ní tí ò yé ẹ̀yin mùsùlùmí ni pé annaha idha ja'ati tá a bá fún wọn lámì la yu'minuna wọn ní gbàgbọ́ ìntọ́lọ́wọ̀n torí ẹ̀ sọ àmì kalẹ̀ fún wọn nìyẹn ìwọ tó ṣe ń dúró lórí pé maqamun lada sidratil muntaha li ahmad la shakka lil mustafa maqamun wa tallahi ma misluhu fa awha ilayhi shadidul quwa maqamun lada sidratil muntaha li ahmad
la shaka lil Mustafa tí wọ́n máa ní maqamun ládá wọ́n ní àyíká ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tí ń jẹ́ Sidratil Muntaha. Wọ́n wá ní li Ahmed la shaka Ànábì Muhammad nìkan la fún láàyè yẹn, òun nìkan ló ní tí ò sí èméjì ń bẹ. Maqamu wa talaima mithluhu, wọ́n ní àyè tá ń sọ yẹn kò sírú àyè náà. Kò sírú àyè yẹn. Ó wà máa ń sọ bẹ́ẹ̀ pé Ànábì ló lọ sáyè náà tó dé. Orí yìí ń bẹ, ó wà nínú Fawaki wa Sakito, nínú àwọn tírà tí Sheikhuna Adam kọ, lára àwọn orin tí àwọn àfáà kan nínú àwọn àfáà wa tí wọ́n ti lọ tí wọ́n kọ kalẹ̀. Kìí ṣe pé ọ̀rọ̀ ẹlòmílì ní ọ̀rọ̀ Sheikh Adam kọ́ ni maqamun ládá o. Sheikh Adam fi gbé àwọn àgbàlagbà, ó fi gbé wọn lárugẹ ni o. Ṣòkọ́lọ́n kó ṣíjú àánú wa. So gbogbo eléyìí náà làwa mú dání, ó sì wà bẹ́ẹ̀ náà nínú àwọn tírà tá a pè ní sọ ihu yẹn náà ń bẹ tá a máa rí ń bẹ. Wá jẹ́ parí àyà Kùránì yìí. Ọlọ́ni wa nuqallibu af'idatuhum, àwọn Ọlọ́run ti yí ọkàn wọn padà, wọ́n lè gbà wá gbọ́. Wa absarahum, àti yí ìríran wọn padà, bọ́n bá rí àmì Ọlọ́run wọ́n pè ní nǹkan mi. Ó ní kama lam yu'minu bihi awwala marratin, gẹ́gẹ́ bí wọ́n ṣe nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run lákọ̀ọ́kọ́ ọjọ́ tá a sọ Kùránì kalẹ̀ yẹn. Wa nadharuhum fi tughyanihim ya'mahuna, àti fi wọ́n lẹ̀ síbi inú ìwà pòkí wọn, ìwà kọjá àlà wọn, kán máa ṣe yọ̀tọ̀ mí ń bẹ̀. Ọlọ́run wá ní walau annana anzalna ilayhimul malaikata, táwọn Ọlọ́run tá a bá sọ màláìkà kalẹ̀ fún wọn, wa kallamahumul mawta, tá a bá ní káwọn òkú jídìde kó kú bá wọn sọ̀rọ̀. Wa asharna alayhim kulla shay'in qubla, gbogbo tí wọ́n béèrè yẹn tá a bá kó gbogbo ẹ̀ sílẹ̀, ma kanu liyuminu, wọn ní gbàgbọ́, wọn ní gba Ọlọ́run gbọ́, illa an yasha Allahu, àbí tọ́lọ́run bá fẹ́, walakinna aktharahum yajhaluna, àmọ́ pọ̀ àwọn èèyàn pọ̀ wọn ó yà láìmọ̀ kan, wọ́n àmọ́ pé àwọn eléyìí ò rẹ́dì láti gbà fọ́lọ́run. Eléyìí ló kọ́kọ́ pé ọ̀rọ̀ Ànábì nìyẹn. Bọ́lọ́run ò fà Ànábì níṣẹ́ ìyanu kankan yàtọ̀ sálù Kùránì. Tó bá wá fẹ́ bú mi, la'anni aqulu linnasi ma fil Qur'an wa ma fihi min mu'jizati rabbihi li nabiyyi Muhammad fil Qur'an. Mo ń bọ̀ wá sọ yẹn náà. Èmi kọ́ ló bú. Ó gbọ́n tọ́lọ́run sọ ní. Ọlọ́run ní wa ma naqamu, kò sí ń táwọn tàná yẹn fi ń jẹ àwọn èèyàn yá illa an yu'minu billahi, torí pé wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run ni, billahi al-azizil hamid. So tí kèfèrí ò bá fẹ́ gbà, èébú ni. Ọlọ́run ní tashabahati qulubuhum, ìrònú kòkò. Ẹ wá jẹ́ abọ́ sọ́rọ̀ tànábì Musa tá a wá sọkù lánàá. Eléyìí ìwọ tó bá wá fẹ́ máa jà lórí ẹ̀, Ọlọ́run fún ànábì ní mírèkù, challenge fún debate. Àmọ́ kò ní jẹ́ ẹni tí ò tó nǹkan o. Ẹni tó bá jẹ́ tó táwọn èèyàn lè rí pé eléyìí alimi àfá àgbà ni. So rárá, so èyí kìí ṣe nìkan tó kàn ń wá tí ó fi boost ààrẹ, ẹni tó ti boost tẹ́lẹ̀. Tó bá fẹ́ sọ pé Ọlọ́run fún ànábì ní mírèkù, ó wá fẹ́ challenge ẹ̀, call for debate. Ẹnìkan ń pè fún debate lórí àdísù lọ́wọ́, ó fẹ́ defend Bukhari, èmi fẹ́ defend Allahu, bọ́n ṣe ń pè Allahu, èmi fẹ́ defend Allahu tó ń pè ní Allahu. Mo ti fẹ́ defend Al-Qur'anu, mo wá fẹ́ defend Islamu, àwọn fẹ́ defend Bukhari, wọ́n fẹ́ defend àwọn ọ̀rọ̀ àwọn àfá àtàwọn irọ́ míì tán pamọ́ Nábì. Àní Imam Shafi'i radiyallahu ta'ala anhu, ó ní la tukhalifu sunnatun an rasulillahi kitaballah, ẹ lè rí súnnà kan lọ́dọ̀ Ànábì tí ó yapa Al-Qur'ani bí hayyi halin min halin, níbi kò sí bí nǹkan náà ṣe fẹ́ rí tí ó wá yapa Qur'an. Ẹjẹ́ á fi bẹ́ẹ̀lẹ̀ ká padà sọ́dọ̀ Ànábì Musa, kọ́lọ̀n kó ṣíjú àánú wa. So naam, ẹ rí pé lánàá àwa ní Ọlọ́run a bá ń sọ nínú Al-Qur'an
nínú Suratul Isra kan yẹn náà ibì kan yẹn náà ni o pé wa ma mana'ana an nursila bil ayati àbíyẹn kọ́ ibẹ̀ náà ni wa ma mana'ana an nursila bil ayati illa an kadhaba biha al-awwalun. Ó wá sọ pé wa idh qulna laka nígbà tá à ń sọ fún wa nẹ́bì pé inna rabbaka ahata bin nas ọlọ́wọ́n ọba rẹ̀ nímọ̀ nípa àwọn èèyàn kò sí tí ó mọ̀ ń pa wọn. Wa ma ja'alna ru'ya allati araynaka àlátà fún ọlá ni àdédé fún ọlá ìntà fún ọlá ní pé illa fitnatan linnas kó lè mọ́ jẹ́ ìdàmú fáwọn kèfèrí torí pé Ànábì lálàá póhun fẹ́ òun wọ Mákà lọ́dún tó wá fẹ́ lọ wọ́n wá dá padà làwọn kan bá ń ṣe ẹ̀nà ọmọlẹ́yìn ẹ̀ pé ẹ̀rọ ọ̀gá yín tó lálàá alẹ́ òṣẹ́ o àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ nú ọmọlẹ́yìn yẹn yóò jẹ́ fìtínà fún wọn. Ọlọ́run wá ṣẹ̀ṣẹ̀ wá lọ sọ túmọ̀ àlá yẹn nínú Suratul Fatih bóyá bí àyà 32 ni pé laqad sadaqallahu rasulahu ru'ya bil haqqi la tadkhulunna al masjidal harama insha Allahu aminina. Ọlọ́run fi hàn Ànábì pé yóò wọ masjidil haram àmọ́dún tó ń rò pé nǹkan yóò ṣẹlẹ̀ Ọlọ́run ní kìí ṣọdún yẹn ó wá bá àwọn kan wá ń bú wọ́n fi ń sọ̀rọ̀ láwọn kan bá torí ẹ̀ láwọn ò ṣe ìsìláàmù mọ́. Ọlọ́run ní laqad sadaqallahu rasulahu Ọlọ́run ti sọ dòdòdó fójíṣẹ́ rẹ̀ ó ti bá àlá tó lá Ọlọ́run ti sọ dòdòdó ó ti di múṣẹ́ bọ́lọ́run ṣe sọ fún Ànábì Muhammad pé Ànábì Ibrahim pé qad saddaqta ru'ya. So nígbà tó ń náà lálá Ọlọ́run ní saddaqta ru'ya inna kadhalika najzil muhsinin. Ọlọ́run ti mú àlá Ànábì iṣẹ́ la tadkhulunna al-masjidal harama pé yóò wọ inú ilé Ọlọ́run ilé ọ̀wọ̀ insha Allah pé tọ́lọ́run ọba mi bá fẹ́ aminina pẹ̀lú ìfọkànbalẹ̀ mu'allikina ru'usakum wa muqassirin káwọn kan fárí nù yín káwọn kan sì gẹrun àwọn kan ó fárí àwọn kan ó gẹrun ló fi já sí pé ẹni tó bá fárí kò lè bẹ́ni tí ń gẹrí ẹni tó sì fárí kò lọ́lá jẹ́ ẹni tó gẹrí lọ torí àdísù irọ́ kan náà ń bẹ tí wọ́n sọ pé Ànábì sọ pé ó wà ní Bukhari o wọ́n ní Ànábì sọ pé Allahumma ìrẹ́ Ọlọ́run irhamil mu'allikin bá mi ṣàánú àwọn fárífárí wọ́n ló tún ní Allahumma ìrẹ́ Ọlọ́run irhamil mu'allikin bá mi ṣàánú àwọn tí ń fárí wọ́n ló tún ní Allahumma irhamil mu'allikin bá mi ṣàánú àwọn tí ń fárí wọ́n lọ́wọ́ bá wà kayfa al mu'allikin àwọn tó wá ń gẹrun gọ́ wọ́n lánàbí wa ní thummal muqassirina àdísùn la asila lahu ọ̀rọ̀ tí ò nípìnlẹ̀ lọ́dọ̀ Ànábì ni torí pé Ànábì ò fárírí láyé tó fi jáde láyé kọjá ẹ̀kan péré ṣe Ànábì tó wá ń sọ pé ìràhámílì muhallikina gbogbo ògbésí tí ayé tí ẹ̀ irun ló fi ń gẹ̀ ẹ̀kan só ti fárí náà ó fárí yẹn nínú hajj ẹyọ kan gbogbo umura rẹ̀ tó ṣe Ànábì gẹrun ni kódà lọ́wọ́ tíra kan tán ń pè ní Nurul Muhammadiyya ń bẹ̀ wọ́n ní tá Ànábì bá gẹrun tán irun tí ó kù lórí Ànábì yóò tún kún ẹ̀ṣẹ́ ọ̀rọ̀ tó lákọọ́lẹ̀ ni Ànábì kì í fárí kódà Imam Maliki ó sọ fún wa pé orí fífá bid'atun min adatil mushrikin ó ní ìṣesí àwọn òṣẹ́bọ ní ó ní bídíà ni Imam Maliki ló sọ bẹ́ẹ̀ ó ní torí pé àpẹẹrẹ tí wọ́n fi ń dá àwọn abọ́ rẹ̀ ẹjọ́ yẹn mọ̀ náà ni kórí wọn máa dán kólàkólàkólà ṣe é sì rí pé wọ́n lánàbí náà júwe àwọn nǹkan pé wọ́n ní lẹ́kọ̀ọ́ wọ́n ní rúgbọ̀n lára ẹ̀mí tẹ́ fi máa dá wọn mọ̀ ni pé ma'alukina ruhus wọ́n máa fárí wọ́n ní lẹ́kọ̀ọ́ yakuluna min qawli khairil bariyya wọ́n máa sọ̀rọ̀ ànábì jáde lẹ́nu àmọ́ ìwà tẹ́ mọ̀ rí lára wọn ẹ̀rí pé burú jáì. So Imam Maliki ló sọ bẹ́ẹ̀ ó ní bídíà ní kí mùsùlùmí ó fárí kódà àwọn àfáàjò yé wa pé condition ló lè gbé mùsùlùmí fárí tí ò fi ní gẹrun condition mẹ́rin náà sì lálẹ̀ fìlà hajj pé tó bá yẹ pé ó ṣe hajj ó lè fárí. Wọ́n wo àwọn kan ní bóyá tí kèfèrí fẹ́ gba Islam pé kí wọ́n fárún orí ẹ̀ ìpé alìkí annuhu ṣíral kúfòr ẹgbẹ́ irun kèfèrí orí ẹni ẹgbẹ́ kó àwọn kan sọ bẹ́ẹ̀ pé condition yẹn nìyẹn àwọn kan ní tí gbìdìgbìdì bá bóyàn lórí téèyàn fẹ́ lógún sí èèyàn lè fa
tàbí èèyàn bímọ tán wọ́n ní yàtọ̀ sí mẹ́rẹ̀ẹ̀rin èyí tó dáa fún mùsùlùmí ni kó máa gẹrun. ànábì ò fárí rí láyé kọjá ẹ̀kan péré. ànábì wa máa ní ọlọ́run máa ṣàánú àwọn tí ń fárí, máa ṣàánú àwọn tí ń fárí, máa ṣàánú àwọn tí ń fárí. wọ́n á bèè lẹ́yìn pé àwọn tí ń gẹrun ńkọ́, torí pé orí fífá làwọn ṣùsì, wọ́n wá rọ àdíìsù fún orí fífá yẹn láti fi ṣàwọn èèyàn lójú kòkòrò pé ẹ máa fárí. ọlọ́run tó fúnra ẹ̀ sọ pé mahallikina ruhusakum wa maqassirin. so ẹ lè fárí, ẹ lè gẹrun, ẹni bá gẹ fáìn, ẹni bá fáwọ́ gẹ, méjèèjì lọ́lọ́run fọwọ́ sí. kò sì fa dọ́là kan jù kan lọ, kò gbọ́lá fún kan jù kan lọ. ò bá lè fárí ẹ̀kọ́ mọ́ ẹ̀dẹ́ wàhálà ti ẹnu, ò bá sì gẹ tí ẹ rí lẹ́ìlham orílẹ̀-ẹjọ́ gẹ̀ ẹjọ́ múnú kó ń bẹ̀ ni. ìyẹn lọ bẹ́ẹ̀. tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run. ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí náà bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.